Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adeleke ó mà ti tú àṣírí ńlá nípa obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí ìyẹn ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu. Bẹ́ẹ̀ ló kà sí rásárì obìnrin náà pé màmá dáadáa ni àti pé lásìkò tó ń gbà nínú ìṣòro obìnrin náà ló gba òun náà nínú ìṣòro ọ̀hún ní nǹkan bíi ọdún bíi mẹ́sàn-án sẹ́yìn. Ẹ rántí pé lọ́jọ́ Ṣẹ́gun ìyẹn ọjọ́ Tuesday tá a wà yìí ó ní sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀ṣun láti ṣe aṣọ lójú àkànṣe iléèwé kan tó yàtọ̀ sí iléèwé táwọn èèyàn ń lọ fún àwọn ọmọbìnrin tí ò láǹfààní láti lọ sí iléèwé. Ṣùgbọ́n nígbà tó ń gbóríyìn fún aya ààrẹ Bọ́lá Tinubu, gómìnà Adémọ́lá Adeleke ní ọ̀pọ̀ èèyàn ní kò mọ̀ wípé àwọn àti Rẹ̀mí Tinubu àwọn súnmọ́ra wọn. Ó lóun wà nínú ìṣòro kan tó lágbára tó ṣeé ṣe kó gbọ́n owó ńlá lọ́wọ́ òun tó sì ní Olúrẹ̀mí Tinubu ló gbà òun lọ́wọ́ ìṣòro náà. Ǹjẹ́ kí ni ìṣòro tí sẹ́nitọ̀ Adémọ́lá Adeleke lòun wà nínú ẹ̀ lọ́dún bíi mẹ́wàá sẹ́yìn? Ó lásìkò náà lòun wà nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá tó ń ṣojú agbègbè Ọ̀ṣun West nílé ìgbìmọ̀ asòfin l'Àbújá. Ó ní lásìkò kan níṣe ni àsìkò ìjókòó àwọn asòfin lásìkò tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ní níṣe lòun mà ti sùn lọ tí àwọn oníròyìn sì ya fọ́tò òun. Ó ní kì í ṣe bóun déédéé sùn. Ó lẹ́yìn táwọn ọmọ Nàìjíríà àṣírí tí wọ́n mọ̀ ní pé àwọn aṣòfin lórí gbogbo àbọ̀ òfin táwọn ń gbé yẹ̀wò ní ilé ìgbìmọ̀ aṣòfin. Ó ní ìgbà míì ọ̀gànjọ́ òru làwọn yóò máa ṣiṣẹ́ lórí ẹ̀ tó jẹ́ pa aago 4 ìdájí àwọn kò tíì sùn. Ó léyìí ló ń fà á tó fi jẹ́ pé bí ìjókòó àwọn bá bẹ̀rẹ̀ ọ̀pọ̀ àwọn làwọn máa ń sùn. Ó léyìí ló fà á tóun fi sùn lọ́jọ́ náà táwọn oníròyìn tí wọ́n fi fọ́tò kámẹ́rà wọn tó fi ya fọ́tò òun. Ó ní lẹ́yìn tí wọ́n ya fọ́tò náà níṣe làwọn oníròyìn wa ń bá òun wípé bóun kò bá bá òun wá owó àti ẹ̀bùn pàtàkì àwọn máa gbé fọ́tò náà sí orí ẹ̀rọ ayélujára àti gbogbo inú ìwé ìròyìn láti jẹ́ káwọn èèyàn fi ṣe ẹ̀yẹ́. Adémọ́lá Adeleke ní ọ̀rọ̀ yìí bà òun nínú jẹ́ ó sì bà òun lẹ́rù. Ó nígbà tóun ọmọ tóun fẹ́ ṣe tóun kò sì tíì ní àdúró owó táwọn oníròyìn náà ń béèrè. Ó ní ṣe lọ́jọ́ kan ló máa lọ bá Rẹ̀mí Tinubu ní Àbújá lásìkò tó ń jáde. Ó ní òun sọ fún un wípé àwọn oníròyìn kan máa ya fọ́tò òun wọ́n sì ti ń dúnkòokò mọ́ òun pé àfikún mọ́ owó wá kó má bàa fi fọ́tò náà sí ìta. Ó ní Olúrẹ̀mí Tinubu ló gba òun nímọ̀ràn wípé kóun má dá wọn lóhùn. Ó ní kóun sọ fún wọn wípé bàbá tó ti pè òun pé ta ni kì í sùn èèyàn lòun náà lè sùn àti pé kí wọn lọ gbé tó bá wù wọn ká gbé jáde. Ó ní Tinubu sọ fún wọn pé irú ẹ̀ ti ṣẹlẹ̀ sóhun náà tó sì jẹ́ pé tóun sọ fún wọn tóun fi bọ́ rèé. Gómìnà Adémọ́lá Adeleke ní ọ̀rọ̀ gbóyà tí Rẹ̀mí Tinubu sọ fún òun lọ́jọ́ náà inú kí òun láyà tó ń sọ bẹ́ẹ̀ fáwọn oníròyìn náà tó sì ní kọ́bọ̀ kan báyìí òun padà san èyí tó jẹ́ kó ń bọ̀ nínú wàhálà. Gómìnà Adémọ́lá Adeleke wa tó jẹ́ kó dìímọ̀ o wípé bí nǹkan bá dàrú tọrọ ta kókó fóun ní ìgbà míì ọ̀dọ̀ Olúrẹ̀mí Tinubu ló máa ń lọ fún ìmọ̀ràn tó sì kà sára sí ìyá náà sí.